rí bẹ́ẹ̀ ni wípé because ọ̀pọ̀lọpọ̀ ló máa ń mú fóònù tutorial ti blọ́ọ̀kù síìmù ọ̀pọ̀lọpọ̀ ń bí báyìí. Ìyá ẹgbẹ́ Yorùbá ni mo sì jẹ́ ní ibi báyìí gbogbo Yorùbá tó wà ní Mali. Èmi nìyẹn ẹgbẹ́ wọn. Dán àwọn kọ̀ọ̀kan máa wá ń gba tí mo bá lọ sípàdé tí gbogbo wọn bá wá sípàdé àwọn kọ̀ọ̀kan máa ń gba fóònù mi láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Èmi náà máa ń free wọn wípé kí wọ́n gbúrò ilé but mi ní mi rí nọ́mbà mọ́ mi ẹ̀ rárá lórí fóònù mi bíbá mi ti ẹ̀ rí rárá lórí fóònù mi kò sí nọ́mbà mọ́ mi ẹ̀ lórí fóònù mi kò bá nọ́mbà mi ẹ̀ sọ̀rọ̀ rí lórí fóònù yìí but ó máa ń bọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ kódà mi mọ ẹ̀ńtẹ́ ìwí gan mi tí ì dá mọ̀ mi tí ì mọ̀ Jumoke George tẹ́ ń wí wọ́n ṣẹ̀ wá sí mi lórí ni wípé woman tó ń ṣe fíìmù yẹn mi tí ì mọ ọmọ wọn bí báyìí bóyá kó present ààrẹ as ọmọ Jumoke George. Èmi náà fi fọ́tò yẹn màá sẹ́ǹdì ẹ̀ sínú gúrùpù Yorùbá wa nílẹ̀ yìí wípé ẹni tó bá rí nínú gbogbo àwọn Yorùbá tá a jọ wà ní ilẹ̀ yìí màá pín káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn èèyàn. Nínú tí gbogbo wọn bá wá sípàdé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí wọ́n máa ń bá mi pé àmọ́ mi a fẹ́ lo fóònù yín tí mo máa ń fún wọn. N tó ṣẹlẹ̀ nìyẹn but nọ́mbà Jumoke George yẹn kò tiẹ̀ sí lórí fóònù mi rárá. Mo ti bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ tán yẹn mo ti wo gbogbo nọ́mbà mo wo gbogbo fọ́tò kò sí nọ́mbà Jumoke George lórí fóònù mi. Mà kò sí wàhálà mà ẹ ṣe èmi mo lè sẹ́ndì nọ́mbà Jumoke George fún yín so that tí ẹ bá rí ọmọ ẹ̀ tó ń jẹ́ Díọlá kẹ́ sọ fún kó pè ìyá rẹ̀ torí ìyá rẹ̀ ń wá ó ní òun ò bá sọ̀rọ̀ láti bí ọdún 4 tó ti lọ sí Mali bí kò bá òun sọ̀rọ̀ òun ò mọ bí tó wà òun ò rí so nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn so màá sẹ́ndì nọ́mbà ìyá rẹ̀ kẹ́ lè bá ìyá rẹ̀ sọ̀rọ̀ ìyẹn tẹ́ bá rí Díọlá náà máa mọ nọ́mbà ìyá rẹ̀ náà á mọ nọ́mbà ẹ̀ bọ́ tí nǹkan tó kàn ṣẹlẹ̀ tèmi fi wà interested ni pé mo gbọ́ pé bóyá Díọlá nídìí owó láti ṣe ìwé ìrìnnà torí tó bá fẹ́ wá sílé wá wo àwọn ọmọ ẹ̀ so that ó nídìí ìwé so tó bá nídìí support kó jẹ́ ká mọ̀ ká lè mọ̀ bá ṣe lè ṣe èmi fúnra ara mi mo lè send owó sí kó fi ṣe ìwé ìrìnnà ẹ̀ kó lè wá lé wá wo àwọn ọmọ ẹ̀ kó jẹ́ wo ìyẹ́ ẹ̀ ṣe mọ̀ á lè free láti. Kò sí problem tí mo bá ti èmi náà ti sẹ́ndì àwọn fọ́tò yẹn káàkiri mo sì ti sọ fáwọn èèyàn títorí mi tí ẹ tí ìmọ̀ kúkú Díọlá yẹn wọ́n pọ̀ gan àwọn obìnrin pọ̀ bíbá ìgbà àtàwọn bọ́ìsì tí gbogbo wọn máa ń wá sípàdé mo ti sẹ́ǹdì ẹ̀ káàkiri ẹni tó bá ti rí mo ti gbọ́ kò sí wàhálà ẹ sẹ́ǹdì nọ́mbà Jumoke George yẹn sí mi tí mo bá ti rí báyìí tẹ́ bá ti bá mi rí màá pè wọ́n lójú ẹsẹ̀ wípé mo ti rí ọmọ wọn o. tó bá tiẹ̀ fẹ́ kán lè fọkànbalẹ̀ tí ẹ̀ kàn bá wọn sọ̀rọ̀ kí ló fẹ́ sọ fún wọn. Àwọn tó wà lọ́nà mo máa fẹ́ sí wọn. Ọ̀pọ̀ sọ̀rọ̀ kan lọ́wọ́ mi. Ok, so jẹ́ kí n mọ nǹkan tó máa cost yẹ as in owó tó need calculate kó send message sí mi bó jẹ́ voice note pé oye báyìí ló máa need o àti lọ sí embassy tó bá pẹ́ embassy wà níbi tó wà tó bá dẹ̀ send address ibi tó wà mo lè bẹ́ẹ̀ scout ibi tí o ti lè ṣe passport màá send ẹ̀ sí ẹ ṣó ń gbọ́. Yeah. Okay. So next thing, jẹ́ kí n mọ iye to get and to need. Màá lè send owó sí ẹ. So Díọlá did not have an international passport, and as a result of that, she cannot even buy a SIM card, ordinary SIM that she can put on her phone. Nobody in Mali can buy SIM card without having international passport and without having a national identity card. Okay, so ìgbà wo ó ní ó fẹ́ kí mọ́mì bínú àbí kán ronú lò ṣe bá wọn sọ̀rọ̀ láti bí 4 years. So I was trying to establish that fact that she has not spoken with her mother for the past 4 years. So her mother did not lie on the video interview that she did with Dr. Abiola Adebayo. Jumoke George did not lie that she has not heard from her daughter for the past 4 years. Spoke to her. So Talk to B spoke to Díọlá. For the past 4 years, thank God Díọlá is tracked and she's alive and she's healthy, she's okay. Tí Mali ò bá gbéyàn, Libya tí ò bá gbéyàn, èèyàn máa ń padà wá sílé ni. Ẹ jẹ́ ká padà wá sílé because you cannot be in Nigeria
kó wá lè kókó débi téèyàn ò ní lè bá àwọn family ẹ̀ sọ̀rọ̀. There are two people that are important in anybody's life. Two people. There are two people that are very, very important in anybody's life in this world. Your parents, your children. Nípa màmá Ọlájùmọ̀kẹ́ tí fọ́nrán wọn ń lọ níta tó ń lọ lórí ẹ̀rọ ayélujára n tó ṣókùnkùn lójú ènìyàn pérégedé báyìí ni níwájú Elédùmarè ọba o. Torí oríṣiríṣi ọ̀rọ̀ là ti ń gbọ́ tí etí wa ń gbọ́ lọ́tún ń gbọ́ lósì nípa ọ̀rọ̀ màmá Ọlájùmọ̀kẹ́, ìyẹn arábìnrin òṣèré orí ìtàgé tí gbogbo ìlú mọ̀ nípa fọ́nrán wọn tí ń lọ níta. Ọmọ màmá Ọlájùmọ̀kẹ́ tó wà ní Màlé náà ti wá jáde ó ti sọ̀rọ̀ torí ọ̀pọ̀ ọ̀rọ̀ tí màmá sọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ ní orí afẹ́fẹ́ pé irọ́ ni màmá ń pa, èké ni màmá ń sọ. Torí màmá sọ pé ó ti tó ọdún 4 tó àti ọmọ tó wà ní Màlé ti sọ̀rọ̀. Ọmọ màmá Ọlájùmọ̀kẹ́ tó wà ní Màlé ó náà ti wá jáde síta sí orí afẹ́fẹ́ o láti fìdí òtítọ́ múlẹ̀ nípa ọ̀rọ̀ tí màmá Ọlájùmọ̀kẹ́ ń sọ. Nítòótọ́ ọmọ màmá Ọlájùmọ̀kẹ́ ti wá sọ̀rọ̀ ó ní nítòótọ́ àtọdún 4 rèé tóun àti màmá táwọn ti sọ̀rọ̀ gbẹ̀yìn àti pé àwọn ò ríra torí pé ibi tóun wà kò sí síìmù ní ọwọ́ òun, kódà ó ní fóònù débi kóun ó ní síìmù. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbà yín lákòókò torí ẹni tó bá ń wádìí ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀ gbọ́. Ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ gangan lẹ́nu Ọlájùmọ̀kẹ́ àti ẹni tó jẹ́ adarí àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire nílùú Màlé. Ẹ wá lọ gbọ́rọ̀ lẹ́nu wọn bí gbogbo ọ̀rọ̀ ń ṣe lọ náà lẹ́gbọ́ nínú fọ́nrán yìí. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Kẹ́ máa bá wa subscribe sórí ètò yìí, kẹ́ máa bá wa like ẹ̀, kẹ́ máa bá wa share rẹ̀. Ẹ share fọ́nrán káàkiri gbogbo àgbálá ayé kó kan gbogbo àwọn tí ò tí mọ̀ kó kàn wọ́n lára o. Kàn náà lè jàǹfààní bí fọ́nrán yìí ṣe ń lọ. Ntẹ́yìn náà bá wa fẹ́ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ẹ sọ síbẹ̀. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe síbẹ̀ kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa o. Ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lákòókò, ẹ wá lọ gbọ́ bí ọ̀rọ̀ ń ṣe lọ. Ire lójú owó rí o, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa ọmọ rí o, ire o, ó dìgbà. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà. All right, so this woman we spoke with, we sent her the picture of Diola, and we had communication with her, and then she was like, oh, she doesn't know this lady in particular, but she's like a president of Yoruba community in Mali, and a lot of young girls or Nigerian people, they come to meet her and use her phone, and they use her phone to communicate with people back in Nigeria. Mali is like a very close country with Niger and Nigeria, though we don't share border. I don't know if we share border with boundaries with Mali, but I know we share border with Niger. So, and she did not have a SIM. A lot of Nigerians who are there, it's just like the kind of work that VDM did by advocating and crying out to say there are a lot of girls who have been trafficked outside Nigeria. Some of their parents don't even know their whereabouts. They were in excommunication. Some parents will have started running from one spiritual houses to the other in search of their daughters, so their daughters can come back. And so people just continue to be hopeful. The same thing applied to Jumoke George. She was not in communication with her daughter for the past 4 years. And we were trying to search and see how we can get Diola because of the video interview that was posted. I mean, it's our duty to ensure that everybody, every mother who is looking for a daughter or a son can be able to get them, because it's heartbreaking for you to see that your child is missing. Yoruba sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Let's go on. Okay, Upper Room Miracle Cathedral. Okay. Yes. So, mo jẹ́ kan lára àwọn church member Mama Jumoke. Okay. So, mo ti ń rí so many comments láti àárọ̀ tí àwọn èèyàn sọ wípé àwọn kan sọ wípé màmá ń purọ́ wípé bóyá gbogbo kan tó ń sọ irọ́ ni wípé kò rí bẹ́ẹ̀. Nọ́mbà 1 àwọn purọ́ lórí ọmọ wọn.
Kí lẹ̀yin mọ̀ nípa màmá tẹ́ fẹ́ confirm fún wa tó dẹ̀ jẹ́ legit? Yes. Wọ́n tọ́ màmá ní the extra o. Because èmi tí mo sọ̀rọ̀ yìí èmi ní president church màmá. Mo lè account bóyá bíi almost 200,000 lówó tí màmá ti yá lọ́wọ́ sí mi gan. Even Hello? last week mo ti yá ní 10,000 like 200,000. Màmá yá 200,000 lọ́wọ́ tẹ̀yin. Wọ́n sì yẹ ìdúró tó ti yá lọ́wọ́ sí mi gan. For what? So, rí pé bóyá àwọn nídìí owó, àwọn fẹ́ jáde, àwọn fẹ́ ṣe tẹ́sì kan, àwọn fẹ́ ṣe kíní kan, àwọn fẹ́ ṣe kíní kan, ṣe understand? Gbogbo nǹkan báyẹn, sometimes gan màmá fi máa fẹ́ nídìí bóyá bí just common onion. Wọ́n sì tún máa fẹ́ pé ọmọ tó wà lọ́dọ̀ wọn kó ló bá wọn bá wá ń tà. Nígbà táwọn bá ti rówó, àwọn máa dá padà. Ṣe understand? Yes. Ó wá dùn mí gan wípé bóyá mo rí comment táwọn kan tó lọ ń sọ wípé irọ́ ni màmá ń pa kìnìkan ibi tó ń gbé ní church. Wọ́n fún wọn ní 2-bedroom flat ní church. Níbo ni pé bóyá wọ́n wá ṣe ààbò ní church. Ṣé ẹ gbọ́ mi dà? Yeah, à ń gbọ́ yín. Wípé bóyá wọ́n wá ṣe ààbò ní church. Wọ́n fún wọn ní 2-bedroom flat ní church. Irọ́ ni gbogbo yẹn. Irú yẹn kọ́kọ́ sọ wípé màmá máa ń pa màálù fún wa ní church every year. Irọ́ ni. Because àwa fúnra la mọ ta ṣe máa ń ráyè ràn ta máa ń ṣe ìkórè. So ó láwọn question ta fẹ́ kẹ́ bá wa confirm àwọn question. Number 1, báwo ni màmá ṣe jẹ́ ní church yín? Yeah, God bless you, sir. Màmá ni church àti màmá ṣe church matron. She's the church matron. Yeah. How long? So close to like maybe 6 years now. So wọ́n jẹ́ church matron tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé láyìíká church. No. So like she problem ṣẹlẹ̀ like 7 years ago mama sick wọ́n wọ coma. Okay, so mama actually have been coming to your church 8 years ago. I spoke with Yaya Shepherd, mommy church, Yes. 8 years ago. Yes. But she started having Yes. problem when she came, right? And then go on Latibe. Yes. Okay. Yes. Gbogbo ìgbà mi gan-an wọ́n máa dé wọn ní àwọn ní láti sanwó ilé nǹkan dá sáyẹ́ǹsì. Débi pé ìgbà tí wọ́n ní ṣùpọ̀lú láńlọ́ọ̀dù wọn olùṣọ́wọ́ ètí kò gbà yẹn olùṣọ́wọ́ abẹ́ gòkè. Tó bá ti di pé bóyá ìwà àti láńlọ́ọ̀dù yẹn ní problem lórí ọ̀rọ̀ owó ní àdúgbò nǹkan ò dẹ̀ ní mọ̀ṣ bóyá kó máa bọ̀ ní church. Kò ń ṣe pé wọ́n jíṣẹ́ fún màmá ni màmá fi ń gbé láàbò. Kò ń ṣe pé ààbò pé bóyá pé kí ni o olùṣọ́wọ́ tó kún gbà yẹn ìdájì sọ pé òkè máa bọ̀ ìdájì fi àkọmọdé tí màmá ń gbà yẹn. So ẹ fi màmá jẹ matron tán màmá bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú landlord kò wá rówó lé san. Before kí màmá tó jẹ matron ẹ mọ̀ àgbàlagbà wípé wọ́n máa ń encourage wa nípa ọmọ kékeré wọ́n máa ń sábà fẹ́ ṣe program ìgbà míì gan-an àwọn ló máa fún wa ní talk of speech wọ́n máa ṣe everything láì jọ àtàìjọ tó kè láti màmá jẹ matron. But ṣé wọ́n wá jẹ matron nígbà tó ti kó wá sáyìíká lẹ́sẹ̀ fi wọ́n jẹ matron? Yes. Nígbà tí wọ́n rówó lé san ẹ fi wọ́n jẹ matron. Yes, after màmá dá ìka kò ń ṣe pé bóyá torí pé bóyá owó àjẹní tàbí kíní kan kìnì kan. Okay. Màmá jẹ́ ọ̀kan tí olùsọ wá láì tí wọ́n láì wípé kò sí nǹkan tí àwọn bá fẹ́ ṣe. Even sometimes nǹkan wà tí màmá bọ̀ wà ní stage ní òru tí wọ́n máa tò wá sí bóyá ara àwọn ń gbọ̀n àbí kíní kan kìnì kan àbí ọdún sí jẹ́ pé olùsọ máa tò wá sókè Jumoke ní nǹkan bábà ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní stage òfin ọ̀kan lóru gbogbo àmà dìde tàmà máa sáré pé òkè afẹ́ṣiṣẹ́ spiritual work other science fún màmá nígbà yẹn. So kí ni nǹkan tó really ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú màmá gangan kí ni sickness tí màmá ní? Ẹ mọ̀ ọ̀pọ̀lọ̀ ń ṣàánú wa nǹkan tẹ́mi rí bí ọgbọ́n ọmọdé sí ni orígbó test kan náà ṣe lọ́ba wà mú fún ìpín bóyá ẹ mọ̀ téèyàn bá sọmọ nù téèyàn ò rọmọ sickness ọmọ wọn ó wà lára wọn number 1. No, kọ́mọ tó sọnù màmá ti ń sick 7 years ago don fi wá church àbí 8 years ago, right? And màmá ti ń gbé church kó tó di pé. Gbogbo ìgbà yẹn sickness wọn bí kan sọ pé ó pọ̀ rẹ̀ àwọn ẹ̀mọ́
after tí wọ́n wọ kópa tó jáde yẹn òun náà ṣẹ̀ náà ni àwa accommodate wọn. Wọ́n dé láti kóma ẹ̀ náà dé sọ́dọ̀ wa. Okay, so kì í ṣe church lọ́n ti wọ kóma ilé àbá hospital àbí ń bọ́ lọ́n ti wọ kóma. No. So àtìgbà tí màmá ti wá jẹ matron church yín màmá ò pa màálù fún yín rí nígbà kórè. Màálù ọjọ́ tí màmá pa màálù ní church ní ẹ̀yẹn agbọ́ndé láti kóma ni màmá fẹ́ pé àwọn fẹ́ dúpẹ́ pé àwọn fẹ́ ṣe ọpẹ́ pé àwọn ṣì wà láì. Yes. Church pa màálù wọ́n ti ṣe ìkórè wọ́n pa màálù màmá gbọ́ pa màálù bí mo ṣe ní píṣọ̀ màálù màmá lórí fọ́ọ̀mù mi. Okay. Sọ̀rọ̀ mi yẹn. Okay. Mo sì ní píṣọ̀ màálù kan pa nílé ẹ̀yẹn lórí fóònù mi. Wọ́n pa màálù kékeré kan pé torí àwọn èèyàn àwọn ọ̀rẹ́ àwọn tó fẹ́ wá ìpín káwọn lè tẹ̀sán káwọn máa lọ gba oúnjẹ church. Okay. Máa fẹ́ fún wọn. Okay. Ṣẹ̀rẹ̀tàn. Yes. His dad, màmá à ń ṣèkórí everything lọ tó yẹ kó lọ. Sọ̀rọ̀ mi yẹn. Ìgbà míì gan wà bí ẹ pé màmá máa fẹ́ pé kò sẹ́ni kì í fẹ́ pé ìyá àìsàn máa fẹ́ gbé òkè màmá ó yẹ má wọrí. So ẹ̀ẹ̀kan ni màmá pa màálù ní church yìí láti 7 years or 6 years, okay? So ẹ̀ẹ̀kan ni o. àtìgbà tí màmá ti wá ń gbé láyìíká for the past 6 years màmá ò pa màálù ní kórè church. Ọ̀ pa màálù o fúnra là ń pa màálù wa. All right, so kí ni ṣé ni. Hello, ẹ kálẹ́. Mo ní kí n ṣàlàyé fún yín ni. Ẹnìkan nínú àwọn tí mo send fọ́tò ẹ̀ sí ẹnìkan ní àwọn ọmọ ibi tó wà. Dán mo sáà send nọ́mbà yín sí onítọ̀hún. Ìgbà tí mo ní ẹ̀ ń wà mo sáà send nọ́mbà yín sí onítọ̀hún pé kó bá mi send ẹ̀ sí. Onítọ̀hún sáà ti send ẹ̀ sí. Mi ò mọ̀ bó ti bá yín sọ̀rọ̀ bí ti bá yín sọ̀rọ̀. Ní mo ní kí n ṣàlàyé fún yín ibi tó wà sí mi gan ó jìnnà gan níbi tó wà sí mi. Kò sí náwó rárá kó tó dọ́dọ̀ mi bí ó máa ná 30,000 torí pé táwọn làwa wà. Bàmákò ni èmi wà. Ibi tóun sì wà yẹn ó tún sọ orílẹ̀-èdè village ni. Bàmákò mo ní kí n ṣàlàyé fún yín pé bọ́sọ̀ ti pè yín àbí kò tí pè yín títorí ẹni tó sọ wípé òun mọ ibi tó wà yẹn wípé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ òun mo wá send nọ́mbà yín sí pé kò fi lè pè yín. Bẹ́ẹ̀ ni màá ẹ ṣeun màá God bless you ẹ pẹ́ fún wa ẹ jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù ẹ nítàjò gbé ṣáájú o ìrìn àjò tẹ wàá sàn yẹn kéré òkò délé ó ti gbé o ó ti gbé a dẹ̀ sọ̀rọ̀ ó lóun ò ní passport tóun lè fi travel bóun ò ní Nigerian passport mo jẹ́ sọ fún pé ok pé kó jẹ́ ká mọ iye tó máa cost ká lè bá fi owó rẹ̀ ránṣẹ́ kó lọ ṣe passport Nigeria so that tó bá fẹ́ travel wálé á lè mọ̀ then ó lóun ò ní sim pé nítorí ìgbà tóun ò ní passport kò sí bóun ṣe lè ní sim tóun lè pè anybody sí pé òun yá fóònù àwọn èèyàn fi pè léni gẹ́gẹ́ bẹ́ ṣe ṣàlàyé so nísìnyí kò ní owó tó lè fi lọ ṣe passport Nigeria ẹ jọ̀ọ́ ẹ bá wa find out èló ni wọ́n ṣe passport Nigeria kí n lè bá send owó yẹn. So let us listen to something. I don't know why it is difficult for people in Mali, both immigrants and citizens of ECOWAS in Mali. Why it's difficult for them to have a SIM or access to SIM card? Because in Nigerians who are migrating, they move around the border communities without anybody stopping them. So I don't know why it's become an issue, but of course she's saying the truth because we spoke with her and she analyzed so many things that happened. And let's listen to some of this information. Hello? Hello, sir. So àbúrò ẹ̀ ń gbọ́ ṣé o máa bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀. Mi ní contact ẹ̀ sà. Ok, màá get contact àbúrò ẹ̀ màá send ẹ̀ sí ẹ̀ ṣó yẹ ẹ̀ sìn. Màá send ẹ̀ sí ẹ̀ kó pe àbúrò ẹ̀ kó lè sọ fún mọ́mí kó kí mọ́mí fọkàn wọn balẹ̀ ṣó ń gbọ́. Nǹkan tó fẹ́ sọ fún mọ́mí ẹ̀ tó bá tiẹ̀ fẹ́ kán lè fọkàn balẹ̀ tí ẹ̀ kàn bá wọn sọ̀rọ̀ kí ló fẹ́ sọ fún wọn. Wọ́n pé kán má bínú ni mí níjọ́ kan mo condition tí mo wà pé kán máa rìn kán máa rí mi láìpẹ́. Ok, so ìgbà wo ló máa lè wálé tá bá send owó sí ẹ ìgbà wo ló máa pè mí padà kó lè jẹ́ kí n mọ àwọn nǹkan tó máa cost. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ibi tí mo wà ó jìnnà sí ọ̀dọ̀ àwọn Nigerian community. Nigeria community yẹn. Láti ibi tí mo wà sí sọ́dọ̀ wọn ṣẹ́gẹ̀t.
ṣé ń gbọ́ sá mo sì máa ní bíi 30 server lọ́wọ́. Okay. Lórí mo máa settle àwọn ọlọ́pàá lọ́nà because mi kì í ṣe ọmọ orí mi ò ní pastor mi ò ní anything. How much is 30 sefa? How much is 30 sefa? Alone in 30 sefa. She said she's going to need about 30 sefa to be able to travel so that she can give some tip to policemen. She doesn't have a passport. She doesn't have ECOWAS passport or what's it called? Nigerian passports. So she's like an undocumented immigrant in Mali. But I think that if Mali is part of the West African, she's supposed to have free movement. She's supposed to have free movement because àwọn ọmọ Togo, àwọn Benin Republic, one law, one ball in Nigeria, even Leko, a lot of them won't be passport ring. You know, they walk in freely, they even walk. Go to Victoria Island, go to so many places in between what you call it, Eromo Ghana, Omo Togo, Omo Benin Republic, there's no policeman stopping them. So if Mali is very tight in terms of security and they are doing all of those things, it means that Nigerians are learning. So this lady, Diola, is not, because when we posted the updates in the morning, a lot of people were just saying things about her. They were like, she's heartless and she's this. You don't know her condition. You've not heard about her story. You don't know what she's passing through. A lot of people are outside the country and they are passing through hell. So many of them are passing through a lot of difficult challenges that is making it difficult for them to come back home. Yes, this video should be a lesson to some other individuals and young girls and every other person who want to embark on trip. We need to consider so many factors. We need to get prepared before we embark on this journey. So we were able to get in touch with an individual, one particular woman, and the woman started communicating with us, and we're trying to find out how we can get to Biola and speak to Biola. We spoke with this woman in Mali. So she was telling us that she doesn't have Jumoke's George as a number or contact saved on her phone, but a lot of ladies in Mali who doesn't have phone to communicate, they use her phone to communicate with her family back home. So you pay direct ni. Any pay direct ni sha. And they go pay ni WhatsApp. Mo owo ajasare owo jono. A ní láti pè ní WhatsApp.